It's my prerogative. Right mi ni tí bá fẹ́ jẹun máa jẹun. Tí bá dẹ̀ fẹ́ jẹun kò sẹ́ni tó lè force mi. Báyẹ̀ mi. Wọ́n dẹ̀ sì máa yẹ̀yẹ́. Ó ṣàwérè rí. Ṣòbóyé ṣọmọ ọ̀dọ́ mi báyìí ẹ̀ ó ti wà ní high level àbí? Bẹ́ẹ̀ni ma. Orí ẹ̀ ti burú. Oh darling, welcome. How did you feel? Kenny. Ẹ bá dìde lọ́bì kankan. Tẹ ní ẹ fẹ́ jáde lọ́bì kankan. Wàhálà tó máa ṣẹlẹ̀ nínú ilé yìí. Nígbà tí mi ò lówó lọ́wọ́ ṣé kí n para mi ni. Ẹ tó bá jẹ́ pé ẹ̀ náà ló máa sọ sí ẹ̀wọ̀n tó mọ́ láìpẹ́ máa fi dà. Àìsàn wo ló nínú tó máa fi mú oúnjẹ tèmi ní kí cook bá mi sè. Ó dẹ̀ gbé, ó dẹ̀ jẹ. Ṣé chingọ́ọ̀mù lẹ̀ lọ́fun pọ̀ ni tó fi ń dún bí ọ̀sán yìí báyìí? Ojú àwọn ènìyàn èmi lè wọ́ ṣe sí. Kó mẹ́rin náà. Tó bá tún bá mi ṣú àyẹ̀, bí mo tó bá mi dánwò lẹ́nu yẹn, wàá jẹ iyán ẹ̀ ní. Ọjọ́ kó máa rí nínú nǹkan báyìí náà. Gbàgbé ní burúkú kan. Wàá gbàgbé ní lẹ́sìn. Kò ní ṣerú ẹ̀ mọ́. Iye ẹ̀ ló wà. Kò sí ẹ̀ ń gbọ̀ngàn tí mo bá kò sí nǹkan tí mo lè sọ. Ṣé a fẹ́ sọ wípé òótọ́ ìyàwó méjì fẹ́ ni? Gbogbo ohun tó bá fẹ́ kí ni tó fẹ́ kí n ṣe fún ẹ sọ fún mi. I'll do it. This food is delicious, honestly. Kó Instagram ẹ bá sọ pé ẹ̀mọ̀ ẹ̀yìn sílé pè gbogbo aṣọ wọ́n yẹn ń wọ́n lọ́rùn gbogbo abúlé ẹ̀gọ́ ló ń gba ẹ̀ ṣéèfù ni ó má dì. Olóṣì olórí burúkú ọmọ àlè játijàsí àlòkù kọ́ra. Báwo ni ṣe rìnà pàdé ẹ? I think by now we will be setting my discuss marriage. Lálọ́ kí lè jẹ́ jáwọ́ níbẹ̀ yẹn. Bàbá ń rọ̀gàn. Ṣé mi ni bàbá láńlọ́?